ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Wọ́n ti sin òkú olùkọ́ táwọn agbébọn pa lásìkò tí wọ́n ṣèkọlù sílé ẹ̀kọ́ girama Esinele l'Ógbómọ̀ṣọ́. Ọ̀pọ̀ èèyàn ló péjú síbi ìsìnkú Joel Adésìyàn, ọ̀kan lára àwọn olùkọ́ tó pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìkọlù àwọn agbébọn tó wáyé ní ilé ẹ̀kọ́ girama tó wà ní ahoro Esinele àti nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Yàwótà lábẹ́ ìjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún un. Ìsìn ìkẹyìn náà ló wáyé nínú ilé ìjọsìn onítẹ̀bọmi Ayégun nílùú Ògbómọ̀ṣọ́. Àwọn agbébọn náà yìnbọn pa ọ̀gbẹ́ni Adésìyàn, ẹni tó jẹ́ olùkọ́ni ní ilé ẹ̀kọ́ tó wà ní Esinele lásìkò ìkọlù náà. Nínú ọ̀rọ̀ rẹ̀, aṣojú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Michael Ọ̀jẹ̀lábí, ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fáwọn olùkọ́ ní agbègbè Ògbómọ̀ṣọ́, kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí olóògbé. Ọ̀jẹ̀lábí ṣàlàyé wípé ikú Adésìyàn bà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú jẹ́. Ó ní ìjọba yóò kó ipa rẹ̀ láti rí wípé àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tó wà ní ìgbèkùn gba ìtúsílẹ̀. Oníwàásù ìjọ onítẹ̀bọmi Ayégun ẹni ọ̀wọ̀ Paul Ọlálẹ́yẹ nínú ìwàásù rẹ̀ ṣàlàyé wípé gbogbo èèyàn ni yóò wọ agbádá ikú lọ́jọ́ kan. Ó sì kà nínú ìwé Jóòbù orí 14 ẹsẹ̀ 14. Ọlálẹ́yẹ rọ gbogbo àwọn tó ṣojú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti rí wípé ẹ̀tọ́ olóògbé náà tẹ àwọn ẹbí rẹ̀ lọ́wọ́ ní kíákíá. Oníwàásù náà rọ gbogbo àwọn tó wà níbi ìsìn ọ̀hún láti fi Ọlọ́run síwájú kí wọ́n sì rántí àtúbọ̀tán, nítorí pé gbogbo àwọn tó hùwà ìkà ni yóò kó èrè ìkà. Nínú ọ̀rọ̀ rẹ̀, Hasan Ajíbọ́lá, ẹni tí ó jẹ́ alága fún àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, kọ̀rọ̀ ojú sí bí kò ṣe tíì sí ààbò tó dájú fún àwọn olùkọ́, pàápàá jùlọ àwọn tó wà ní ìgbèríko. Hasan nínú ọ̀rọ̀ ìkẹ́dùn rẹ̀ gbàdúrà wípé gbogbo àwọn agbébọn tó lọ́wọ́ sí ikú ọ̀gbẹ́ni Adésìyàn ni yóò jẹ́ ìyà fún ìwà ìkà wọn. Hasan ní lábẹ́ ètò ẹgbẹ́ àwọn olùkọ́ni, a ní ètò kan tí a ń pè ní End Well. Mo sì ní ìgbàgbọ́ wípé aláìsí yìí náà jẹ́ ẹnìkan tó kópa nínú rẹ̀. Gbogbo àwọn tí irú ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ sí ló máa ń gba owó wọn ní kíákíá. Ẹ̀gbọ́n olóògbé náà nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn ṣàlàyé wípé ògo ìdílé àwọn ló wọ omi yìí o. Ó ní olóògbé jẹ́ àrólé nínú ilé bàbá rẹ̀ àti ìyá rẹ̀. Ṣàngótóyọlóolú sọ pé nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, ìjọba tètè gbé ìgbésẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀pa òbóró mọ́. Ọ̀gbẹ́ni Ọláolúwa rọ ìjọba láti pèsè ààbò fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọláolú sọ pé ó bani nínú jẹ́, ó jẹ́ ìkorò ọkàn wípé kò ní ọmọ láyé. Gbogbo àwọn ọmọ tẹ́rí yẹn ó gbà wọ́n tọ́ ni. Joel kó mọ̀lẹ́bí mọ́ra. Bàbá tó bí Joel àti ìyá tó bí ọmọ ìyá ni wọ́n. Kò sí ẹni tí kò fẹ́ràn rẹ̀ nínú gbogbo mọ̀lẹ́bí. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.